mo pariwo jésù mò ń bọ̀ lọ́dọ̀ rẹ. Pella yí ẹ̀sìn rẹ̀ padà sí kìrìsìtẹ́nì lẹ́yìn tí àlùfáà nà ní ilé kéwú. Gbajúgbajà aláwàdà orí tiktok Habib Bella Hamzat ti polongo pé òun kì í ṣe mùsùlùmí mọ́ bí kò ṣe kìrìsìtẹ́nì. Pella sọ èyí lásìkò tí ó ń bá àwọn olólùfẹ́ rẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára lẹ́yìn tí ọ̀kan nínú wọn pè ní mùsùlùmí. Ó fi hàn pé láti kékeré ni ọkàn òun ti yí padà kúrò nínú ẹ̀sìn ìsìlámù sí ẹ̀sìn kìrìsìtẹ́nì lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Mi ò kì í ṣe mùsùlùmí o, ọmọlẹ́yìn Kristi ni mí o. Bẹ́ẹ̀ ni Pella wí. Wọ́n nà mí gan-an nílé kéwú nígbà tí mo wà ní kékeré. Ó tún ṣàlàyé pé ìyípadà ẹ̀sìn òun láti ìsìlámù sí kìrìsìtẹ́nì jẹ́ nítorí bí olùkọ́ èdè lárúbáwá kan ṣe lu òun nílé kéwú, ilé ìwé àlùfáà mùsùlùmí nígbà tí òun wà ní kékeré. Ìṣẹ̀lẹ̀ yìí dùn Pella gan-an, ó sì fa bí ó ṣe fi ẹ̀sìn náà sílẹ̀. Pella sọ pé kí ló dé tí ẹ fi ń sọ pé mùsùlùmí ni òun? Mi ò kì í ṣe mùsùlùmí o, kìrìsìtẹ́nì ni mí, kìrìsìtẹ́nì gidi ni mí, mo sì máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Ó tún ṣàlàyé ìdí tó fi ẹ̀sìn ìsìlámù sílẹ̀. Ó ní nígbà tí mo ṣì ń lọ sílé kéwú, wọ́n fi pankẹ́rẹ́ nà mí. Wọ́n gbé mi láti ibi tí mo wà, wọ́n gbé mi lọ sí ẹ̀yìnkùlé, wọ́n wá fi ẹgba dára sí ìdí mi. Mo pariwo jésù mò ń bọ̀ lọ́dọ̀ rẹ. Wọ́n dá ìyà gidi fún mi. Ìyẹn ni ìdí tí mi ò fi lọ mọ́ o. Pella parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú sísọ pé bó tilẹ̀ jẹ́ pé òun fẹ́ràn ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì, òun kò lè fara mọ́ ẹgba tí wọ́n fi ń na òun ní ilé kéwú, òun kò sì lè fara dà á. Tẹ́yin bá wá nífẹ̀ẹ́ sí irú àwọn àwòrán báyìí, ẹ jọ̀ọ́ ẹ tẹ̀lé wa lórí BíbíOlá Yorùbá fún àwọn ìròyìn àti àlàyé tuntun. Ó dàbọ̀.